rí àyà gbogbo tán ó ní sórí àyà mi tó rí rẹ ó ní onínú rẹ ni aláyé rẹ àdùnún bá rí àdùnún bá tán ó ní aládùúgbò sí mi ni ó ní Oyinkansola tó rí yẹn ìfẹ́ ayé mi ni ìdùnnú mi ni ó ní igi lẹ́yìn ọgbà mi ni ọkọ rẹ ló lọ́wọ́ wá bí ọkọ rẹ ló ní àwọn ọmọ òkì ó ní gbèjì ó ní àwọn ọmọ òkì ó ní gbèjọ ó ní àwọn ọmọ pẹ̀lú ẹ̀yìn rẹ ó ní àwọn àpèrè aláyé ó ní sórí àyà mi tó rí yẹn ìdùnnú mi ni ọkọ ẹja mo ló ní àwọn ọmọ òkì ó ní kó ṣàmójú nínú owó nínú ọlá nínú ìjì nínú ìdẹ̀ra nínú ìtìtì kú tí ṣe báyọ̀ wọ̀rọ̀ ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ ó ní ìyá àwọn ọmọ mi ni ó ní bá mi kí i dáadáa Oyinkansola Oyinkansola máa gbọ́ dídùn ẹnu mi ọkọ rẹ ló rán mi wá bí ó ní kó ṣàmójú ó ní kó ṣọ̀pọ̀lọpọ̀ nínú ìdẹ̀ra ó ló ní fọdún èyí dágbére sáyé ó ní fọdún èyí pìtàn ibi mama Khalid máa gbọ́ mama Ian ó ní fojú sunkún ọmọ ó ní tọ́lọ́wọ́ sáré ọmọ lágbóró lọ́rùn ọba máa gbọ́ nínú ẹnu mi ọkọ rẹ ó wá tún ní ìmọ̀ bá wọnú ilé àwọn bàbá rẹ lọ ẹ̀ẹ́pẹ́ sá ní ilé ẹ̀pẹ́ ọmọ alárùn ọmọ ògún mọ́dẹ́ẹ̀dẹ́ ọmọ ní ikọ̀ àbàtà ọmọ apẹja fẹ́jà jẹ ọmọ apẹja fọ́mẹ́lò mìíràn òde ni wọ́n kò kí lé àwọn bàbá rẹ ọkọ̀ kúkúrú lọ́sàn-án wàgùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ bó bá dòru nínú ilé àwọn bàbá rẹ ni ta ló wálé olómìnira ẹ̀pẹ́ máa bí wọ́n wípé ta ló lá àbàtà bútúbà fún mi àbàtà bútúbà gbọdọ̀ odò èyí ti fẹ́ nínú ilé bàbá tó bí ọlọ́run ẹ̀fẹ́ àdárọ̀ ọmọ ògún mọ́dẹ́ẹ̀dẹ́ ọmọ ní ikọ̀ àbàtà nínú ilé bàbá tó bí ọlọ́run ni ẹ̀pẹ́ mo ti kì í ẹ̀pẹ́ mo ti kì í máa ṣe fún mi lẹ́kùnkùn ẹja jẹ sùkùsùkù ẹja ni ó fún mi nínú ilé bàbá rẹ ọkọ rẹ ló ní ìmọ̀ pé ayala aya mi ayala